A kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, a kí wa pé a kú bójú ọjọ́ ṣe rí. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín. Dr. Tabby Talk Show, ààyè ọpẹ́ yọ, ṣé yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ààyè ọpẹ́ a máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ní ààyè ọpẹ́ máa yọ. Ṣàlàáfíà ni mo bá yín, ọ̀dẹ̀ ò dàbí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ fẹ́ mi tọkàntara, tẹ́ ẹ ti ẹ̀rọ ti ọ̀rọ̀ bí mo ṣe máa ń gbé àgbékalẹ̀ mi, tẹ́ máa ń bá mi fi làákàyè àti ọgbọ́n tó péye tẹ́ fi máa ń bá mi tú. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ máa ń ju short video sí mi. Ọlọ́run mọ̀ yín, èmi náà dẹ̀ mọ̀ yín, bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ojú òní tiwa, èmi ò ní ṣìwí, ẹ̀yin náà ní ṣì mí gbọ́, mi ì dẹ̀ ní jọra mi lójú. God bless you. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní wípé ká sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ tẹ́ ń kí mi pé a kú ètò, bẹ́ẹ̀ náà lèmi náà kí yín pé ṣé ọ̀dẹ̀ ò dàbí, ṣàlàáfíà lẹ wà. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká sáré lọ fi yẹn ṣe cup of tea, ká wá padà wá ká bẹ̀rẹ̀ lóní pẹrẹu. God bless you, one love. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabby Life Saver Foundation àánú lolówó fi rán wa. La fi ń sọpẹ́ fọlọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparẹ́ láyé àwọn èèyàn. Tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé. Àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan-an lè jìká tí ò jẹ́ kó rí ó jábọ́. Lórí ìkànnì Zabby Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa. Tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn, ẹ̀yà, èdè àti àwọ̀ṣe rárá. Sẹ́ẹ̀rí bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabby Life Saver Foundation. Táwọn fúnni níṣẹ́, gbalẹ̀ fúnni lóúnjẹ. Tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ. Lọ́pọ̀ ìmọ̀ye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́. Táwọn olóyìnbó ń pè ní correctional center. Lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn. Àánú á ṣe wá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn. Àti ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san. Léyìí tágbára wa nìkan ò lè ká. Gẹ́gẹ́ bí èrò wa ní Zabby Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ ètò tí lọ síwájú sí i. Ló jẹ́ àmọ̀lógún fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé. Wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀ síwájú sí i. Ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. Ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé. Number 6 Bremer Street, Sabo, Ṣàgámù, Ògùn State. Tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Zabby Life Saver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. Account number 579-868-6013 FCMB. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́ pè +234-708-434-5696. Bákan náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ pè Dr. Zabby gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Zabby Life Saver Foundation. Àánú ló jẹ wá lógún. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá àti ẹ̀yin bàbá wa. A káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Èmi náà ni méjì ò kì í jàṣà, èmi àbúrò yín, ọmọ yín, olólùfẹ́ yín. Ẹ ṣé gan ni. Eléyìí tú wa ga, ó lẹ́tìkẹ̀ lọ́jọ́ títí òní. Tẹnukọ́ rárá. Ṣé mọ̀ wípé kò sí àsọdùn nínú ọ̀rọ̀ títí wa lórí ìkànnì yìí? Bó bá ṣe rí gangan náà la máa sọ. Náà ká tó bọ́ sórí pápá ètò. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. Kí ni gbogbo nǹkan tá à ń ṣe léyìí fún? Torí wípé a ti ní nígbàgbọ́, a dẹ̀ ti gbà bẹ́ẹ̀ wípé a ti kúrò ní oko ẹrú. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ojú òní ti èmi àti yín. Bọ́ ìgbà wo ni Ọlọ́run nìkan ló mọ̀? Àkókò wo ni Ọlọ́run nìkan ló mọ̀? But wọ́n ní ẹlẹ́rù ló máa ń gbé ẹrù ẹ̀. Káwọn tó ń kọjá lọ kán tó máa rí wípé ẹni yìí ó mà ní ìdí ẹ̀pù mà ni. Òun ló dá lórí wípé a ní gbé sílẹ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tán gbójú jáde, tán ṣe gudugudu méje yàyà mẹ́fà, tán sùn lọ́sàn-án, tán sùn lóru, tán jẹ́ kó sú wọn. A dúpẹ́ lọ́wọ́ wọn. Ọlọ́run mọ̀ wọ́n, ìṣẹ̀dá àwa gan mọ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni dẹ̀ la dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ wípé báwo ni wọ́n máa fi nǹkan ojú àwọn ẹni bí wọn làwọn náà dúró fún. Wípé ẹ wo reason, ẹ wo ìdí tá a fi sọ wípé a nílùú yìí sẹ̀,
èpè kọ́ àní kò lè dá mọ́ ni. A dúpẹ́ lọ́wọ́ àwọn náà. Èmi dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko ní gbogbo àgbáyé. Bóyá èmi lẹ̀ ń bóyá platform mi nìkan ni o, bóyá ẹ tún ní platform míì náà tẹ́ ń wò, tẹ́ ṣáà ń gbọ́rọ̀ Yorùbá Nation yìí, tẹ́ ń gbọ́ àwa tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀, tẹ́ ń tẹ̀lé wa níwájú lẹ́yìn lọ́tùn-ún lósì, a dúpẹ́ lọ́wọ́ yín. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni, wọn ò ní sín pẹ̀lú òkú ẹ̀. Ọlọ́run á kà wá yẹ nígbà tán bá máa gbé flag náà sókè. Now, pẹ̀lú gbogbo awuyewuye nǹkan tó ń lọ lọ́tùn-ún lósì lórí ọ̀rọ̀ Chief Sunday Igboho, lórí bàbá Akíntóyè, ẹ tiẹ̀ jẹ́ ká béèrè nǹkan kan lọ́wọ́ ara wa. Question ni mo béèrè o. Tó bá jẹ́ lénìí ni bàbá Akíntóyè náà làwọn ò ṣe Yorùbá Nation mọ́, ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run. Ayé ò lè ti torí ẹ̀ parẹ́. Àwọn kan wà, tọ́lọ́run bá lóun lọ́wọ́ sí nǹkan sẹ̀, Ọlọ́run ní tó bá jẹ́ òkúta ni òun máa gbé dìde. Èmi rẹ́ni tó jẹ́ pé inú ilé ẹ̀ ó ń sùn ni, kò expect ìlú òyìnbó. Wọ́n kàn lọ pè é ní wípé físà tó wà ńlẹ̀ yìí, ó dàbí pé wàá lè lò ó, físà yìí wàá lè lò. Orúkọ yẹn gan tún wá jẹ́ orúkọ ẹ̀. Ó lo físà tá à ń sọ yìí o, ó dé ìlú òyìnbó. Mélòó mélòó la fẹ́ máa kà nínú ẹ̀ náà? Mélòó mélòó nínú ẹni tó wà nílùú òyìnbó tó ń pè láti ìlú òyìnbó pé kó máa bọ̀ nílé wípé post kan wà tó dẹ̀ wà tó fit ẹ̀ tó jẹ́ pé òun ló máa lè handle ẹ̀, tó dẹ̀ tibẹ̀ tó di ìlú mọ̀ọ́ká, tó dolówó, tó dọlọ́rọ̀, tó dọlọ́lá. No, ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀ pé bóyá tí wọn ò bá ṣe oríṣiríṣi làwọn èèyàn sọ, àti pé bàbá ò ló sú àwọn kù lórí àwọn. The same thing pẹ̀lú Chief Sunday Igboho Òòṣà, owó bàbá dá mi. The same thing including me. Gbogbo wa pátápátá ni. Àwọn kan tán ti yọ lánàá tán ti sọ pé àwọn ò ṣe Yorùbá Nation mọ́, ó ń lọ. Ẹ mọ̀ pé ẹ tí bá ń wo àdúrà tèmi sẹ́ wípé ìgbà wo ni mo lọ́lọ́run ló mọ̀, àsìkò wo ni Ọlọ́run ló mọ̀, bọ́ mo mọ̀ pé mo wá sí ìmúṣẹ ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ọwọ́ ta ló máa wá jẹ́? Ọmọ kékeré ni, Ọlọ́run ló mọ̀. Àgbàlagbà ni, Ọlọ́run ló mọ̀. Obìnrin ni, Ọlọ́run ló mọ̀. Ọkùnrin ni, Ọlọ́run ló mọ̀. Ìgbàgbọ́ ti tèmi nìyẹn. Bọ́ mo mọ̀ wípé níbi tí ìyà yìí tó jẹ ìran wa dé, Ọlọ́run náà kì í ṣọba ká. A dẹ̀ bẹ Ọlọ́run wípé gbogbo iṣẹ́ tá bá fojú ọwọ́ ṣe, Ọlọ́run ò ní jẹ́ ká fẹ̀yìn ọwọ́ dànù. Gbogbo àwọn tán ti ṣe làálàá kòókòó lórí ọ̀rọ̀ yìí náà, gbogbo wa pátápátá la máa gba oríyìn, la máa gba èrè tó dá ń bẹ̀ wípé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, bóyá máa rí nìyẹn lágbára lọ́wọ́ Ọlọ́run. Nítorí ẹ̀ gbọ́ awuyewuye tó ń lọ, Chief Sunday Igboho ó ṣe kinní kan pẹ̀lú àwọn olóṣèlú, ó ṣe gbádá pẹ̀lú àwọn. Tá a bá wà nínú Yorùbá Nation wa náà, mind you, ó di dandan kí politics náà wà. Ṣọ́n ṣe politics nínú UK ni? Ṣé Ireland náà ti ṣe politics ni? Ṣé Holland náà ti ní party ni? Understand sìn? Ṣé Kútọ́nù náà ti ní party ni? Títorí ẹ̀ tí Yorùbá Nation náà bá délé ayé náà, ó máa ní politics náà máa wà nínú ẹ̀. Ó ń bẹ ọba, ó ń bẹ ìjòyè, ó ń bẹ kinní kan kinní kan. Àwa ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ṣera wa lóṣù, ẹ jẹ́ ká ní nígbàgbọ́ sẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ wípé aláfẹ́ kúrò nínú pẹ̀rú, òun ló yẹ kó kún wa lẹ́mìí. Bọ̀ kí Ọlọ́run kó jẹ́wọ́ ara ẹ̀ ní sí dáadáa lórí ìrìn àjò wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ibi tẹ́mi nígbàgbọ́ sí nìyẹn o. Mo kí wa lẹ́ẹ̀kan sí pa kú ogójì ọjọ́ ṣe rí. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi ń like kó tẹ̀ tí ó di pé a wọnú agbami ètò, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo mọ̀ ọ́ lóore, mo appreciate yín. Ẹ̀yin tẹ́ ti bá mi ń comment náà, God bless you. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, a dúpẹ́ lọ́wọ́ yín. A kí yín káàbọ̀ wípé ẹ káàbọ̀ sórí ètò. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá wa subscribe so that anytime tó bá ń ṣe program, a lè máa fún yín notification. Náà ẹ̀wọ́ la gbé wá fún wa lọ́jọ́ títí òní. Fídíò yẹn ó dàbí pé ó pọ̀ díẹ̀, bọ̀ máa ṣe ní kọ̀ọ̀kan, mi ò ní gbà wá ní àkókò. Gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe fídíò títí wa, ẹ̀yin tí ẹ bá wò tán, ẹ máa miss a lot o. Irú èyí tá à ń ṣe yìí sìn, mo fi ń ṣe warm up ni, mo ń ṣe warm up lórí ẹ̀ ní àwọn tó mọ̀ ọ́n mọ̀.
tá bá dẹ̀ ti bọ́ sójú ojú ọpọ́n àti bẹ̀rẹ̀ náà nìyẹn bọ̀. Ṣé mọ̀ pé téèyàn bá bọ́ sórí pápá náà, wọ́n máa kọ́kọ́ ṣe warm up, ó máa sáré lọ sọ́tùn, á sáré lọ sósì, bóyá jẹ́ gangan náà nìyẹn. So that by the time tọ́wọ́rọ́ yẹn bá máa wá báyìí, á dàbí pé orí ètè gan ló wà, pé báwo ló ṣe ń bọ́lẹ̀ torí pé warm up yẹn ó ti pọ̀ gan. Náà ẹ jẹ́ ká lọ wo àwọn tán sọ wípé nǹkan kan náà la jọ jẹ́. Ilé ayé kan náà la jọ wà nínú Nàìjíríà yẹn. Àti wípé àwọn wo gangan, àwọn nǹkan kan wà kò tiẹ̀ yé mi. Tí n bá ló yé mi irọ́ ni, tí n bá gbé jáde bóyá ó yé ẹ̀yin. Tó bá yé yín, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sí comment section. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù because ibi tá à ń lọ lálẹ́ yìí, fídíò yẹn ó máa ṣe kinní díẹ̀. Màá try láti ṣe ní pápápá, mi ò ní gbà wá lákòókò. God bless you. Now, The Kano State Police Command invited, popularly known as Endaba in Kano State, are here to embrace the amnesty initiative introduced by the Nigeria Police Force in the state. About 3 months ago, the Kano State Police Command invited some identified individuals believed to be behind the escalation of thuggery and other heinous crimes in the state for dialogue. The meeting yielded a positive response as some of the thugs embraced the initiative. Among the 222 repentant thugs, 50 of them drawn from Dala, Fege, Ungugu, Kano Municipal, and Gwale local government area of the state, having completed a 2-month intake training as members of the Nigerian Police Special Constabulary, were decorated. ẹ jọ̀ọ́ ò ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn. 2 months training. 2 months training. 2 months training fún àwọn ajínigbé, ajínipa. Tí wọ́n wá sọ wípé òkè a káwọ́ sókè o, à ṣe bẹ́ẹ̀ mọ́. 2 months training ná fi ń fún wọn ní aṣọ ọlọ́pàá ní Nàìjíríà. Tán dẹ̀ ní agbára láti lè transfer wọn lọ sí anywhere. Wọ́n lè lo 6 months ńbẹ̀ yẹn. Wọ́n sọ wípé ilẹ̀ Yorùbá kán ní Ìjẹ̀bú ná fẹ́ transfer 3 or 4 sí nínú wọn. Ẹ gbọ́ mi tàbí ẹ dáhùn ni. 2 months training, oṣù méjì, 60 days ná fi fún wọn ní training. Níbi tí, oh my God, nǹkan tí mo fẹ́ sọ náà ni pé ọ̀rọ̀ Nàìjíríà ṣó wá yé wa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, àwọn ìlú, because mo máa ń sọ nǹkan kan, máa ní nǹkan tèmi mọ̀ ẹ̀yin ò mọ̀, nǹkan tẹ́yin mọ̀ èmi ò mọ̀. Ọ̀dẹ̀ ló máa sọ pé òun lòún gbọ́n jù. Ọ̀dẹ̀ èèyàn ló kàn wọ́n máa wò pé gbogbo nǹkan tí everybody ń sọ kò make sense. No, ìwọ gangan lọ̀dẹ̀. Kí má bàa wá jẹ́ ọ̀dẹ̀ yẹn, òun ni mo ṣe wá ń béèrè wípé àìbámọ̀ o, tẹ́ bá rí àwọn ìlú o tírú nǹkan báyìí tó ti máa ń ṣẹlẹ̀, ẹ jọ̀ọ́ bá mi fi sí comment section so that èèyàn tiẹ̀ wá nílé ìjọ́dẹ̀, because o ò lè láwọn èèyàn ò mọ̀ jù ẹ́ lọ. So that tírú nǹkan báyìí bá wáyé, èèyàn á lè mọ bóyá máa handle ẹ̀ pé okay o, àwọn tó ń mú ọ, tán ti pààyàn o, tán ti jíyàn gbé o, tán ti ṣe oríṣiríṣi o, tán bá gbogbo àwọn irinṣẹ́ oríṣiríṣi yẹn ní ọwọ́ wọn. Wọ́n wá fi wọ́n síṣẹ́ ọlọ́pàá. Wọ́n wá láwọn fún wọn ní training 2 months. Ẹ jẹ́ bá mi fi sí comment section. Ẹ ṣé, ẹ jẹ́ ká máa wò lọ. God bless you. Now, They pledge to promote peace in the state and promise not to go back into thuggery. I am among the 50 people. ibi tó wá wú mi lórí leléyìí, ṣé dẹ̀ rò pé Nàìjíríà ni Kano wà ṣá? Ẹ jọ̀ọ́ bá mi gbá research lórí fóònù yìí kó má jẹ́ pé Kano bòmíì ni. Ó wú mi lórí gan ni, because èdè wọn, èdè tiwọn. Ọlọ́pàá ò dá ẹ dúró ní Nàìjíríà kó máa bá ẹ sọ Haúsá. Wọ́n ti sọ Haúsá di general national language mọ́ wa lọ́wọ́. Ìta ló dá wọn lẹ́bi? Bàbá mi, ìyá mi, ẹ̀yin ẹlẹgbẹ́ mi, ta ló dá wọn lẹ́bi? Ṣé báwọn gbé tiwọn lárugẹ ni? Tí wọ́n jọ wọ́n lójú. Haúsá ló fi ń sọ̀rọ̀. Wọ́n translate ẹ̀ sí English ni. Ẹni tó fún ní training gan, ọ̀n ló lè wé. Oh my day.
àti rí nǹkan kan o. Àwọn ẹ mọ̀ ẹ́ pé tá a bá bẹ̀rẹ̀ program àwọn kéékèèké la kọ́kọ́ fi máa ń bẹ̀rẹ̀, àwọn ńláńlá wà lọ́wọ́ ẹ̀yìn. Ẹ jẹ́ ká máa bá lọ. Who were trained and absorbed into the Nigerian police force, and I am prepared to play my part to ensure that Kano is peaceful. We will go around the state and continue to preach peace to the people so as to keep the state safe. While welcoming the repentant thugs into the society, the Commissioner of Police, CP Mohammed Gumel, debunked reports making round that the police is recruiting thugs as its personnel. He says the amnesty initiative is only aimed at sustaining peace in the state. As of today, the police command has received a total of 222 influential youth and are committed to crime prevention duties with the police to fish out violent criminals among them, notorious thugs popularly known as Endaba, who over the years engaged in supremacy conflict, Padandaba as we call it. The governor of the state, Abba Yusuf, who gave a rousing welcome to the repentant thugs, urged them to be good ambassadors of the state. From the day they surrendered, they have been subjected to series of reformatory process. They have Àwọn tó ń ríṣẹ́, àwọn tó ń lọ sí school, tó ń qualify, tó ní certificate, ọ̀n fún wọn níṣẹ́. Ṣé rí wípé nǹkan tá à ń sọ nílẹ̀ Yorùbá nísàlẹ̀ ń bí. Àwọn bàbá pátápátá MC Olúọmọ, àwọn ṣáà ti di president, Abuja làwọn ń lọ ńsìn. Àwọn ẹ̀ṣẹ̀ tán bá fẹ́ di governor ní Èkó, tí Tinubu ṣe máa wá ṣe ceremony fún wọn, bẹ́ẹ̀ náà làwọn náà ṣe máa wá láti Abuja ńsìn. Ṣé mọ̀ pé a rí àwọn kan náà láàrin last year, early last year, ní gbogbo àwọn málàm yẹn náà tán ní kán máa salute tó ń kọ̀yìn síwájú tó kọ iwájú sẹ́yìn nínú àwọn tán lọ fún Boko Haram tán gbówó lọ bá ń gbà yẹn. El-Rufai, gbogbo wa la rí fídíò yẹn. Òun làwọn eléyìí tẹ̀ wá. Ó yẹ wá sọ fún mi. Àwọn kọ́ ló máa fún àwọn aráàlú gan lọ́ máa jọ ìgbà tó jẹ́ pé wọ́n jọ máa ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ta ni ò wá nílò ọ̀hún kó lọ di ọmọ ọ̀tá ńsìn kó máa threaten ìlú torí ó mọ̀ wípé àwọn kan lẹ ti fi wọ́n sínú ipò tán dẹ̀ ń gbowó oṣù. Kí ló wá ní káwọn náà má ṣe? I am pretty sure wípé 200 and something ló pè wọ́n. Àwọn 50 ló agree wípé àwọn máa ṣe. Gbogbo àwọn 150 yẹn ó lè jówó ńlá làwọn béèrè o, àwọn ò ní ìdí kíní o. Ṣé mọ̀ wípé gbogbo wọn náà lọ mọ̀? Wọ́n Nàìjíríà à ń ṣe nǹkan kan náà. Ẹ wo àwọn eléyìí sẹ́, èdè wọn ló ń sọ, èdè wọn ló ń sọ. I'm pretty sure wípé tán shut. Oh my God. undergone lectures from psychologists and other experts in human behaviorism. And by the grace of Allah subhanahu wa ta'ala, we are going to give them all the necessary. Now, mo kí wa wípé a káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi pé a kú ètò, bẹ́ẹ̀ náà lèmi náà ń kí yín pé a kú bójú ọjọ́ ṣe rí. Ṣé àlàáfíà lè wà? Ṣé ti bá wa tẹ like ní ọwọ́ apá àlàáfíà yín ńbẹ̀ yẹn? Ṣé ti bá wa pín? Ṣé ti bá wa share lọ sí orí WhatsApp? Ẹ ṣé gan ni, God bless you, ẹ bá wa pín. Now, ẹ wá lọ wo kí la wá fẹ́ ṣe báyìí o. Tá bá rí ọlọ́pàá, ṣé ká dúró, ṣé ká sá, kí ni ká ṣe? Ṣé ká mú fóònù sọ́wọ́, ṣé ká má mú fóònù sọ́wọ́? A mọ nǹkan tá fẹ́ ṣe. Ẹ gbà wá, ẹ rà wá kalẹ̀. Ẹ wo èyí tó kọ́, ẹ tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ ti èyí tó ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú Òde ká tó wá lọ sí orí ìwé. láti jẹ́ wọ́n gbọ́ pé ìmíì tó ti ṣẹlẹ̀ lónìí o, kí ló ṣẹlẹ̀? Thank you very much, sir. On the 10th of January, which was 2 days ago, Wednesday, 3 o'clock, àwọn àbúrò mi, mo ní àbúrò bèjì, wọ́n gain admission sí Tasred.
So as a fresher mọ́mì mi àti dádì mi ní pé àwọn gbọ́ history tó ń ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú-Òde bó ṣe ń pààyàn so àwọn fẹ́ jẹ́ kí wọ́n dá lọ wípé kí n tẹ̀lé wọn tí mo jẹ́ ẹ̀gbọ́n wọn. So ọ̀rẹ́ mi wá sọ pé instead tá máa gbé mọ́tò toró ti wá sílé wa láàárọ̀ gbogbo bá ṣe lọ sọ́jà lọ ra foodstuff ọmọ yẹn wà ń bẹ̀ ó wá ní pé ká kúkú sáré lọ ká dẹ̀ padà sí Ìjẹ̀bú-Òde kò jìnnà sí Ìbàdàn. So ìgbà táwa ń lọ ibi new garage yẹn la gbà a ti pàdé ọlọ́pàá tó pọ̀ ní each section tí wọ́n béèrè owó ọmọ yẹn tiẹ̀ ń kọ́kọ́ fún wọn 1,000 naira each Kẹ́hìndé wọn dáhùn pé ẹ wọ 1,000 naira ṣọwọ́ ọlọ́pàá mú wá kémi lọ ṣe ní àwọn tó ń tajà pé ká máa fún 200 akọ́kọ̀ kan gbowó náà ni àwa aṣẹ́wó yẹn but unfortunately for us nígbà tá a máa fi wọ Ìjẹ̀bú-Òde gangan níbi Ìjàkùn junction tí wọ́n máa fẹ́ yà síta sweating the last policeman set of people tá a pàdé ní káṣímọ̀ so ìgbà tí wọ́n débẹ̀ wọ́n ṣàtúnáwó bó ṣe máa ń náwó àṣà ni pé good afternoon àṣà kí wọn wọ́n ní okay park by the roadside in which we did at the park is the roadside wọ́n dẹ̀ check particulars wọ́n check driving license everything was completed 20 minutes later wọ́n sórí nǹkan wọ́n sì pé kì í pé ká ṣí boot due to the pé ó jẹ́ pé ẹ̀gbọ́n tó tẹ̀lé mi ọlọ́pàá ni wọ́n Ogun State ni wọ́n dẹ̀ ti ń serve ó wá ní pé ẹ jẹ́ ká ṣe pé iṣẹ́ bóyá iṣẹ́ wọn ló ń ṣe pé ẹ jẹ́ ká ṣí boot fún wọn gbogbo anigana mosgun ńlá méjì mo ṣí gbogbo boot yẹn ẹrù aṣọ ló wà bẹ́ẹ̀ ìtò oúnjẹ wà food stuff mo ṣe everything wọ́n rí 45 minutes later wọn ò fi wálẹ̀ ká lọ wọ́n á jókòó sí inú mọ́tò àwọn àbúrò mi ṣàwọn àǹtà ọtí yẹn níwájú kò sí mọ́tò wọ́n fẹ́ pé wọ́n fẹ́ mú kọ́ pé kí n pe ẹ̀gbọ́n mi tó jẹ́ àti dádì mi pé àìwò ọlọ́pàá dáwà dúró sí ibà for the past 45 minutes náà ti jẹ́ ká lọ bí wọ́n another policeman ṣe ń bọ̀ látọ̀kan nìyẹn kò sí name tag lára wọn kò sí nọ́mbà kò sí anything wọ́n dé fìlà mọ́pò bó ṣe ṣí ilẹ̀kùn ká mọ́tò yẹn bá kàn gbà fún mi ó kàn lámọ́lẹ̀ ó kàn fọ́ mi ní etí ó gbé ẹ̀ṣẹ́ fún mi ní àyà ó fi ìdí ìbọn gbá mi ní gbogbo ara òun láti ìjẹta kí ọwọ́ mi ṣì wù up to this moment tẹ́ bá tẹ gbogbo ọwọ́ mi bíbá ó wú ó fi ìdí ìbọn gbá mi tó ní tí òun bá corporate òun máa yìnbọn fún èmi wípé èmi fẹ́ jẹ́ kán gbaṣẹ́ lèmi ń ṣe fídíò mo tún wá ṣàlàyé fún pé wípé mo fẹ́ pé I was telling me mo bóyá ibo òpópó ń ṣe Yorùbá pidgin so I was telling you that I wanted to make a call through to my sister so that she can speak with you ó gba fóònù ó ní tí òun bá corporate òun máa yìnbọn fún mi ó gba fóònù ó wá rìn lọ síwájú bíi patrol number dádì mi ti gbọ́ torí orí kọ́ mo wà nígbà tó gba fóònù yẹn dádì mi wá pé fóònù àbúrò mi Ìbejì ni wọ́n Táíwò hello Bídèmí kí ló ṣẹlẹ̀ kíníkan mo ní nǹkan báyìí lọ yóò yá gbé fóònù lọ fún ọlọ́pàá yẹn káwọn ọba sọ̀rọ̀ as an elderly man the next thing bàtà máa rìn pé ká lọ bá níbi patrol ó ti gbá fóònù yẹn wọn àgọ́ bó fi sápò ó nílé ní èmi ò ní lọ ó dìgbà tí n bá san 150,000 naira as a literate person inú mọ́tò bó ṣe tam láti wọ́n ní 150,000 naira for what ó ní ṣe rí èmi tún claim right bó ṣe kíní kan látọkàn wọn máa yìnbọn fèmí sẹ́wọ́n tí ń kọ́ kìbọn ready bí ọ̀rẹ́ mi ṣe wọ́n sọ pé wo má jẹ́ kán waste life pé àwọn people ìbóyá wọn ti lọ mọ̀ kó má jẹ́ kán waste life ṣáà rọra dùwọ́ dúró sínú mọ́tò they were now begging àwọn àbúrò mi ń kúnlẹ̀ wọ́n ń bẹ̀ àwọn àgbàlagbà méjì kan báyìí tó ń kọjá náà wọ́n ń bẹ̀ wípé kó gba owó kékeré lónìí kan mú 50,000 naira wá mo lè mi ìnáwó tí mo fẹ́ san fóònù kẹta kò mọ̀ kí fóònù pé mẹ́ta lọ́wọ́ mi ìyẹn ti Kẹ́hìndé torí wọ́n lọ sí school ni mo wá bẹ̀rẹ̀ sí inú mọ́tò mo wá snap plate number pé ìyá yóò gbọ́dọ̀ jẹ mí gbé mo wá snap plate number yẹn mo wá ṣe fídíò ọlọ́pàá yẹn though it was not clear mi ìfẹ́ kó rí mo bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ni mo ṣàmì kí mo ṣe fídíò ọlọ́pàá mo wá fi sí ìsàlẹ̀ mọ́tò so that you will not see it at all ká má fà ọ̀rọ̀ gbàtà tí ń pe àwọn èèyàn ṣáà ń bẹ̀ ó ṣàgbà pé kán mú 15,000 naira wá owó kíni ẹnìkan wá gbé sí mi létí pé it's better kó fún ẹni yìí ní 15,000 naira kẹlọ this place is very dangerous ṣé mo ti gbọ́ gbogbo news tó ń ṣẹlẹ̀ ní between Ṣàgámù and Ìjẹ̀bú ni bó ṣe ń pààyàn tí wọ́n bá waste life ju 15,000 naira lọ that was what the woman told me mo wá ní pé kó mú fún wa kó jẹ́ kí n ṣe transfer mo ní cash o gbẹ̀mí yẹn ni pé má fún ní cash kò sí evidence pé fẹ́ nìyí lówó o ó wá ní sẹ́ẹ̀ pé èmi fẹ́ outsmart èmi street lèmi fẹ́ outsmart òun kémi má súnmọ́ òun sẹ́ẹ̀ òun máa yìnbọn wípé kí àbúrò kémi sọ transaction code tèmi kóun ṣe transfer lórí fóònù mo ní tó bá máa pa mí lẹ́nu wá tètè pa mí ní transaction code yẹn mi ò ní fún ẹ bó ṣe ní pé káàbúrò mi wá bá. ṣé ẹ má bínú ṣé ẹ ń gbọ́ báyìí tẹ̀ tí gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Nàìjíríà lẹ ń gbọ́ yìí o ọlọ́pàá tó ń sọ yìí gan ó lóun ó ní kò ń ṣe Yorùbá kó má ṣé mo sọ kọ́kọ́ sọ nínú àwọn tán fún ní training 2 months àtàwọn tó jẹ́ wípé ṣé mo rí pé àwọn man tó ń pàdé the other lady tó gun motorcycle wá sí Nàìjíríà tó ń béèrè wípé wetin you bring come ṣé mo rí pé padà ṣe interview fáwọn máa méjì yẹn àwọn ọlọ́pàá méjì yẹn tó ń sọgbà táwọn ti gba sálárì gbẹ̀yìn BTR tàbí kí ló ń pe mọ́tò tó máa ń lò ní Èkó yẹn bọ́ọ̀sì tó máa ń lò lẹ́kọ̀ọ́ yẹn àsàtè ni wọ́n daṣẹ́ sílẹ̀ wọn sanwó oṣù fún wọn
wọn ò sanwó oṣù fún wọn. Àní ìlú yẹn sẹ̀, Ọlọ́run kàn dẹ̀ jókòó tó ń fọwọ́ lẹ́rán tó ń wò ni. Ó kàn ń fọwọ́ lẹ́rán tó ń wò ni. Ó mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run, àwa la máa lékè lágbára lọ́wọ́ Ọlọ́run. Fíìmù kọ́ lẹ̀ ń wò, reality leléyìí, Ìjẹ̀bú Òde ló ti ṣẹlẹ̀. Ẹ imagine. Ìmíì ṣì ń bọ̀ o, ìmíì ṣì ń bọ̀. Oh my God, eléyìí lágbára, ó thick. À ń pé kó gbà nìyẹn wípé kí n má sùn mọ́ òun, àbúrò wọn á gba fóònù yẹn, ó wá ṣe transaction pin. Ọmọ kékeré tí yẹn jẹ́, ó yẹ kó screenshot bó ṣe fún ní account number. Ìgbà tó wá fẹ́ ṣe transfer wá ní orúkọ nǹkan pé kò gbórúkọ wá ní kó send ẹ̀ bẹ́ẹ̀. Not knowing that wọ́n ti lọ hack, wọ́n ti hack account beneficiary in the way that wọn ò ní lè rí orúkọ ẹni yẹn. Ìgbà tí wọ́n ṣàṣe transfer yẹn, ó wá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ká lọ. Ìgbà tá wá dé, ó sì tẹ àwọn ọmọ yẹn, mo wá lọ check debit alert yẹn, mo wá rí pé ó kàn gbé bí àwọn, mo lọ check previous debit alert tí wọ́n máa ń gbé orúkọ síwájú ẹ̀, kíní kan NIP, mo kàn rí pé account number nìkan ni ó gbé wá ní ọ̀dọ̀ títí ẹ̀. Mo ṣàyà gbogbo fídíò ọwọ́ mi, mo ní everything ní, mo ti send ẹ̀ sí, ó wà lórí fóònù mi. Ìgbà tá wá dé Ìbàdàn padà, ó yẹ kí n lọ sọ́dọ̀ àwọn ọmọ mi ní Wesley, mo wá sáré lọ sí Sókà tó ibẹ̀ ní power bank, máa fóònù mi ti fẹ́ kú. Mo wá rí pé wọ́n ìrònú, mo wá lọ sí private hospital pé kí n lọ lodge complaint. Wọ́n ti fẹ́ treat mi gan, ti fẹ́ gba owó wá ní wípé sí nǹkan tó ṣẹlẹ̀ pé private hospital ni wọn ò ní believe wọn máa pé wọ́n fọ́ọ̀mù ẹ̀ ni pé kí n máa lọ sí general hospital pé kó jẹ́ government to government, that would be better. Ìgbà tó di àárọ̀ ọjọ́ kejì, ẹ̀gbọ́n mi wá pè mí, wọ́n ní pé àwọn ti trace gbogbo bank statement torí mo send login mi sí wọn pé kán bá mi check ẹ̀, wọn ò rorúkọ pé kí n máa lọ sí Access Bank. On getting to Access Bank ní àárọ̀ àná, that was 7:30, èrò pọ̀, mo ṣáàdúró nǹkan bíi 10 wọ́n attend sí mi, mo wá explain nǹkan tó ṣẹlẹ̀ fún mi, ó rí ọwọ́ mi bí account manager yẹn ṣe take care of pé bó ṣe máa ń ṣe nìyẹn, pé wọ́n ti witness kind of scenario tẹ́ pé àwọn èèyàn máa trace account, they will not find name. Mo ṣáàdúró CD4 ní àná yẹn, ẹni yẹn wá fún mi ní business card ẹ̀ pé okay, when you get home at night, please call me. Mo wá text ẹni yẹn lórí WhatsApp pé you were the one that gave me your business card, ẹni yẹn pé I'm going to work on it. Mo wá fún wọn ní account, wá ní bèrè account details báyìí, wọ́n ti ṣiṣẹ́, wọ́n ti open case ní Access Bank, wọ́n notify mi bí wọ́n ṣe ń ṣiṣẹ́ lórí account mi. Ìgbà tó wá dilé mi tí mi wá lè dìde ní gbogbo apá ń ro mi lè dìde, mo wá rí pé mọ́mọ́ wá sọ pé torí pé ó jẹ́ ìbọn ni wọ́n fi gbá mi ní kíní yóò ṣe lọlẹ̀, pé tó bá jẹ́ kí normal wound ni ó máa ti lọlẹ̀. Ẹ̀gbọ́n mi tí wọ́n pa pé kí n máa bọ̀ bíbá kí mi lè dìde, ìgbà tí torí tèmi ẹ̀gbọ́n mi tún dé sí Ìbàdàn, wọ́n wá ní okay before we go let's go to Adéọ̀yọ́, since wọ́n sọ pé government bàtà Adéọ̀yọ́ aṣáàgbà káàdà ṣe everything, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi tí mo kó wá sí bíbá, wọ́n treat mi, mo gba abẹ́rẹ́, kódà oògùn tó fún mi gan mi mọ́ ibi tí mo sọ sígbà tá à ń bọ̀, wọ́n fún mi ní abẹ́rẹ́, wọ́n ṣe everything. Wọ́n wá ní pé tí má ti kúrò bíbá pé ká máa bọ̀ ní bíbá pé 8367C nọ́mbà yẹn nìyẹn o. I take eléyìí up. Yes. Àìjà take it up. Ojú ọlọ́pàá yẹn nìyẹn. Sójú ẹnu. Bẹ́ẹ̀ni sá. There are 3, there are 4 now. They are about Four in number. 4 in numbers. Àwọn ọlọ́pàá yẹn nìyẹn. Bẹ́ẹ̀ni. Ìkejì tó kọ́kọ́ ń check particular ni, eléyìí ló fẹ́ yìnbọn fún mi tó gbé ìdí ìbọn tó fi nà mí, ó gbá mi lẹ́sẹ̀, tó fọ́ mi létí, àyà ṣì ń dùn mí. Internal bruise, internal injury, mo sustain ní gbogbo ara mi, mi ò lè dìde. Èmi nìyí, nígbà tí mo délé ní Sókà tí mo ń fi gbogbo kinní yẹn, òun ṣì ló ṣì yàn síbẹ̀ tí kò lọlẹ̀ yìí láti ìjẹta. Ó ti dà. Wọ́n ti dá àwọn eléyìí mọ̀ tó bá rí wọn. Inú fídíò dẹ̀ mo ti screenshot torí mi ò lè yà wọ́n. Inú fídíò mo ti screenshot tí mo zoom. Wọ́n wá ní èmi street lèmi, wọ́n dẹ̀ mọ̀ kí there is no how mo lọ sí school, mo dẹ̀ mọ̀ òfin, mo dẹ̀ mọ̀ rights mi. Why on earth you tell me not to press? Ṣé wọ́n lo ra fóònù fún mi ni? Pé mò ń pè. Mo tún ní mo ní ẹ̀gbọ́n ọlọ́pàá kò dá mi lóhùn, dádì mi lọ bá ó dẹ̀ gba fóònù wọn. Ó gbà ó sọ sápò ni. Ó wá gba 15,000, not even knowing that it was that 50,000 naira mi. Òun náà ló máa padà kó bá tó tún fi save life mi. Bóyá gba 15,000 naira báyìí, ó dẹ̀ jẹ́ ká lọ. A dẹ̀ wà ń bẹ̀ for more than 1 hour. I don't understand. Mo máa ń sọ kinní kan wá ní. Ṣé ní pé àwọn pípín yan ọ̀pọ̀lọpọ̀ wọn because ọkàn wọn ti le. Gbogbo nǹkan tíjọba ń sọ, wọ́n gbaṣọ lọ́rùn wọn yẹn, kò sí èyí tó kàn wọ́n. Ọkàn wọn le. Ẹ bá mú wọn kẹ́ gbaṣọ lọ́rùn wọn, àwọn gan ojú wọn ti le, àwọn gan ọ̀daràn ni wọ́n. Wọ́n kàn fi uniform, wọ́n kàn tún fi ń ṣe wípé òkè kó má dàbí pé wọ́n rí lọ́rùn wa ni. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní January to this December to January. Ká tiẹ̀ wo bí àwọn bíi méjì bíi mẹ́ta tó jẹ́ pé wọ́n gbaṣọ lọ́rùn wọn. Àwọn míì wà tó jẹ́ pé wọ́n ti gbé wọn, ìkan tó ṣẹlẹ̀ l'Ábẹ́òkúta, àwọn ọlọ́pàá tó lọ
mo rò pa lò nínú fídíò kan bíi 2 weeks ago. Àwọn ọlọ́pàá tó ń lọ láti Èkó tó ń lọ sí kí ló ń porúkọ ẹ̀, wọ́n ń lọ Abẹ́òkúta láti lọ raid àwọn yahoo. Àwọn yahoo ti pe àwọn ọlọ́pàá mi wọ́n lọ bá wọn lọ́nà. Àwọn yẹn náà kó lọ sí court. Wọ́n bá tiẹ̀ jẹ́ yahoo wọn ò jẹ́ yahoo, but information náà fi lọ síbẹ̀. Àwọn ọlọ́pàá yìí because ẹ máa gbọ́ nǹkan tí lady yẹn sọ wípé ó sọ pé òun máa pa òun máa ṣe òun léṣe wípé ó ní god ó ń fídíò àwọn. Ẹ máa rí mi o, ọkàn wọn ti lé ni mò ń sọ wípé wọn ò care because àwọn gan kò yàtọ̀ sí wípé wọ́n kàn jáde lọ àwọn tó ń fẹ̀mí àwọn wéwu. Ìjọba rèé kò san owó fáwọn, ẹ̀yin aráàlú lẹ máa jẹ̀yà ẹ̀. Fine. You can't have your way all the time. Àwọn kan wà tí wọ́n á fún yín lówó yẹn easily. Àwọn tí ò bá ti fún yín, let them go. Ṣé sọ pé tí wọ́n bá gbowó lọ́wọ́ lady lánàá, wọ́n ó kú ni? Àbí bí wọ́n pa wọ́n kú? Ó tún threatening tó ń yìnbọn. Mo ní fídíò kan, mi ò mọ̀ bóyá mo send ibi tó ti ń kọ́ọ̀kì bọ́ báyìí, tó ṣe báyìí pìpìpìpì tó ń fìbọn threatening life mi. Ibẹ̀ làwọn èèyàn ti wá bá mi pé don't let this person waste your precious life. You have a lot of things to do in life. Àwọn dead body tó wà ní area bẹ́ẹ̀ kò ń ṣe àwọn yahoo guys ní nǹkan náà ń ṣiṣẹ́ yẹn because àwọn náà ń ṣe. Ọlọ́pàá ní section yìí gan. Wọ́n ti dá mi dúró ní along that street náà rí tó yẹ pé I was going to Ìjẹ̀bú-Òde also tó dẹ̀ yẹ pé wọn ò mọ orí èèyàn tí mo jẹ́ mo dẹ̀ jókòó mo dẹ̀ dúró mi ó dẹ̀ ní you calm down mo dẹ̀ bọ́lẹ̀ ó tẹ̀ gbogbo bag mi kò rí ẹrù òfin nínú bag mi so later on ó ní bring your phone mo ní why will I give you my phone this is my personal phone so ó force láti gba phone mi so gbà tó wá wò ó wá rí white lórí phone mi bó dẹ̀ ṣe ló ní yahoo guy mo ní mi yahoo guy mo ní what do you mean why you harassing me this way mo ní I'm not God so kind my wife now call from UK ó ṣe pé ó wá shock ó dẹ̀ rí bí ẹni ó ní please what are you doing with my man please don't hurt him o please ó wá ṣe ní please can you give us something mo ní I'm not giving you any damn here and I leave. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn mo tún dé o. CP Abíọ́dún Alámùtú mo tún dé o. Ẹ ṣe ti èyí tá à ń dúpẹ́ sílẹ̀ kan. Ẹ dákun ṣé àwọn ọlọ́pàá tí wọ́n ṣàkóso Nàìjíríà tí wọ́n ń dayé lẹ́nu ṣé Ògùn ni ẹ kún ẹ lọ ni. Wàhálà ìpínlẹ̀ Ògùn yìí ti pọ̀ jù náà pẹ̀lú àwọn ọlọ́pàá òfin ọ̀tọ̀ ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lò ní ṣé kìí ṣe the same thing ni. CP Abíọ́dún Alámùtú ẹ wá wọ ọkùnrin yìí o ẹ bá wa kọ́pì ẹ̀ jáde ọlọ́pàá yìí a fẹ́ mọ ibi tọ́rọ̀ dé dúró ẹ dákun a fẹ́ mọ o gbogbo ẹ̀yẹ yẹn wá lórí Facebook lórí TikTok lórí Instagram ẹ bó kó lọ fá o ẹ bó kó lọ bàjẹ́ ẹjọ́ kọ́dọ̀dọ̀ CP ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà sọ kọ́dọ̀dọ̀ IT ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà PRO àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn èèyàn wa dáadáa ni ó ṣe dáadáa PRO ọlọ́pàá nípínlẹ̀ Ògùn mo tún dé o yóò dáfẹ́ wọ́n ti yọ wọ́támákì àti lójú ọkùnrin dáadáa ṣe èlé gẹ́gẹ́ ló fẹ́ yìnbọn. eléyìí ló yìnbọn ló fẹ́ yìnbọn dẹ́kun ó fi gbá mi. eléyìí ló fìbọn gbọ́ ó ti fìbọn gbá yàn ó ti sìyàn fìbọn gbá o ó ti fìbọn gbá ni ọmọ Àjínìgbé ó ti sìyàn fìbọn gbá o ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn o ṣúgà ti já o ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn o 50,000 àgbà tó transfer 50,000 olówó gba 150,000 máa dá mi lóhùn obìnrin yìí mọ́sùn àgbà tó transfer 50,000. 50,000 lọ́nà wọn fẹ́ kọ́kọ́ gbà. 150 lọ́nà wọn gbà. bẹ́ẹ̀ni wọ́n ní owó kí ni. owó àjọ ni wọ́n dájọ́ ni lórílẹ̀‐èdè yìí àjọ mú nǹkan lẹ̀ ní orílẹ̀‐èdè yìí ẹ wojú ọ̀dà kò sí wàhálà ẹ dìde láàárọ̀ ọ̀la kí lálá olù kakutukú òwú nọ́mbà yín àgbà torí wọ́n béèrè
àgbàdà jọ dọ̀hún àgbàdà jọ dọ̀hún ẹ ti dé. Tanika Fusa. Wọ́n lè ń dọ́pọ̀ ta bẹ́ẹ̀ bá ti lọ ta nísìnyí wọ́n mọ̀ tẹ̀lé yín ni. tóun bẹ́ẹ̀ ni bí mo fẹ́ kọ́ rí nǹkan mú dání lọ. ṣé mo gbọ́ nǹkan tó tún wá ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé ewu ń bẹ lóko ló ń gẹ́lẹ́ ń gbé fúnra rẹ̀ ewu ni nísìnyí ẹjọ́ torí Ọlọ́run kí lè rò pé àwọn èèyàn wá fẹ́ máa ṣe. wọ́n dẹ̀ sọ wípé ọlọ́pàá o ẹ gbọ́dọ̀ gba fóònù ẹ ti wọnú mọ́tò ẹ ti wo gbogbo ẹ̀ bọ́ ibo ni nǹkan yìí ti wá ṣérú ẹ̀ lè ṣẹlẹ̀ ní Kútọ́nù kódà gan àwọn àní kò sí bọ irú èyí tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. ẹ máa wá mọ oyè ẹni tí ọlọ́pàá fúnra rẹ̀ ẹ wo program kan tá a ṣe bóyá nínú ìwé November tó jẹ́ pé ó lọ káàkiri Dr. Oríyọmí gan náà sọ nípa ẹ̀ náà mo lo fídíò Dr. Oríyọmí tó bá kanlẹ̀kùn ẹ o tètè wo ẹni tó wo time wo bí tó máa pè gan kó tó ṣílẹ̀kùn àwọn ọlọ́pàá tó ń wọ uniform tó ń lo ìbọn ọlọ́pàá tó ń lo tó máa fẹ́ pé àwọn wá rí ìdá àwọn wá ṣe ta lè yan wá fẹ́ sá fún ta ló fẹ́ dúró dè àfìgbà sí Nàìjíríà tó wọlé ẹ wo iye tó ń ṣe dọ́là ní èní ẹ wo iye tó ń ṣe dọ́là ní middle of kí náà porúkọ ẹ̀ yìí ní January 2024 yìí ẹ wá wo ẹni tó jẹ́ pé 20,000 ló sì ń gbà lówó oṣù Ọlọ́run ò má jà mọ̀ nira àrùn ọmọdọ́mọ wa má jẹ́ ó mọ̀ nira eléyìí pọ̀ mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń bá wa dá sí foundation wa àti ẹ̀yin tẹni lọ́kàn wípé nínú ọdún tuntun tá a wọ̀ yìí ẹ máa bá wa darapọ̀ ẹ ṣé gan o àrùn ọmọdọ́mọ wa ní gbígbà bára tó bá jẹ́ pé ẹ fẹ́ pè wá ni láti ẹ̀ ti sọ wípé ẹ fẹ́ bá wa fọwọ́ kun ó transparent bàjẹ́bàjẹ́ àwọn tí a jọ ń ṣe bá ṣe mọ́ra lélẹ́yìí àwọn tó jẹ́ signatory àwọn tá à ń gbé dìde ní Nàìjíríà wọ́n jẹ́ olóòótọ́ ìwọ̀nba tán ní wọ́n fi ń ṣe that means gbogbo wa la jọ ń ṣe is not pé bóyá Dr. Sabi nìkan ló ní foundation náà gbogbo èmi àti yín la jọ ní nǹkan mi tiyín ni tiyín náà tèmi ni mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run àrùn ọmọdọ́mọ wà ní gbégbá bára mo sọ fún yín pé sísà mi kan ìyá mi kan wọ́n pè ní last week wọ́n láwọn lẹ́rù táwọn ọ̀tá máa gbà ní Nàìjíríà bẹ́ẹ̀ náà làwọn dájú wa kan náà mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run alárò ọmọdọ́mọ wà ní gbégbá bára sẹ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run nǹkan tí àwọn pípù yẹn tán fẹ́ sọ wá dà nìyẹn mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀ sí àrò ọmọdọ́mọ wa mo kí wa lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ tàbí tẹ bá fẹ́ béèrè question kan ìdí kan tàbí ìdí kejì lọ́wọ́ mi lórí ọ̀rọ̀ foundation yìí phone number mi wà ń bẹ̀ lórí ibi tí mo ti máa ń ṣèpolówó náà ẹ lè pè mí kájọ sọ̀rọ̀ nípa ẹ̀ pé báwo la ṣe ń ṣe àdẹ̀wà ní déédéé tá à ń sanwó school àwọn ọmọléèwé lọ́wọ́lọ́wọ́ báyìí sí ìyẹn ò dẹ̀ mọ́ àwọn tó jẹ́ pé oṣooṣù là ń ràn wọ́n lọ́wọ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run ọ̀rọ̀ wa dayọ̀ ọ̀rọ̀ wa ò ní di ìbànújẹ́ ètò dà kò ní bàjẹ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká sáré lọ gbọ́ ilé yẹn la máa fi mọ̀ wípé ọlọ́pàá ò la fẹ́ dúró de ọlọ́pàá ò la fẹ́ sá fún báwo làwọn tó àìmọye èèyàn tó jẹ́ pé ọlọ́pàá gangan ló máa pa tí ò bá jẹ́ pé ojú tó ká wọn mọ́ ipá àwọn èèyàn wà ń bẹ̀ yẹn ni wọ́n lè pa bèbí yẹn kán gba fóònù yẹn wọ́n dẹ̀ máa sá lọ wọ́n máa lọ jù síbi kan gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀ ní ìsínà Ìbàdàn tàbí ìlú òkè níbì kan ló ti ṣẹlẹ̀ girlfriend àti boyfriend jọ lọ sóòtẹ́ọ̀ at the end of the day bọ̀bọ́ yẹn ó dákẹ́ síbẹ̀ ẹni girl tó gbé lọ òun sá lọ ẹni tó lò tẹ̀ ó rí pé èèyàn kú ó gbé ó lọ jù sínú mọ́tò ẹ wá drive ẹ lọ síbi kan ó kúrò ń bẹ̀ ó sá lọ but by traces tán mú ẹni tí girlfriend tó tẹ̀lé wá nìyẹn wá jẹ́wọ́ pé lóòótọ́ ni ó dákẹ́ síbi táwọn jọ wà bẹ̀rù ló bá òun tóun fi sá lọ òun ò mọ̀ pé òun ṣe débẹ̀ from there ọmọ ẹni tó lò tẹ̀ ọ rí wípé òkè àwọn náà gbé e kúrò bẹ́ẹ̀ náà ló jẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá yẹn náà nìyẹn ṣe mú èèyàn tọ́lọ́pàá fẹ́ pa lójú especially tán ti ní má yẹ fóònù wò ẹ jẹ́ wá mọ̀ nǹkan tó trigger bọ̀bọ̀ yìí ó ń sọ ní wípé òkè ó fẹ́ jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ òun ìgbà wo ni iṣẹ́ ò ní bọ́ òun gan náà ti sọ di iṣẹ́ àṣetánì wípé tí ẹ bá máa bọ́ kó bọ́ òun máa ṣe wèrè fún òun dẹ̀ máa gba owó yìí. wọn kò máa parọ́ ní pé àwọn ajínigbé àwọn náà gbé wọn retí kan pẹ̀lú aráàsọ ọlọ́pàá ló ti lọ ṣe léṣe tó ti lọ pa sínú igbó tó ti gbé tó ti lọ jù síbòmí táwọn kan máa padà sínú ọgbà wọn ni ojú wo lẹ fi wò báwo lè ṣe lọ́rọ̀ tèmi náà ń sọ sí ẹ bá mi fi comment section ẹ bá mi dá sí ní comment section God bless you ẹ jẹ́ ká sáré tún lọ wo eléyìí. His achievement
that No, the eléyìí State kọ́ ni Police mo fẹ́ Command ká lọ had. fún. Eléyìí ni mo fẹ́ ká lọ fún. Collected my phone and was searching, whereby Inspector General of Police have said it on Twitter. Why? Why will you break? Why will you break it? What did I do to you? What did I do to you? What did I do to you? Inspector General of Police. Ṣé rí ojú ẹ̀? Ẹ máa gbọ́ nǹkan tí bàbá yẹn ń sọ̀rọ̀. Mo fẹ́ tẹ̀ láti I said you should not search our phones. Why are you searching my phone? Why are you searching my phone? The Inspector General of Police have said they should not search phones. Why are you searching my phone? Why are you searching my phone, sir? Why are you searching my phone? I'm not asking you to. Why are you searching my phone? What did I do to you? We try its best possible to sanitize this system, to sanitize the Nigerian police force, and uphold its standard. So today, Nigerians should take note that Mr. Okpeyemi Kadri, formerly Corporal Okpeyemi Kadri, has been dismissed from Nigerian police force. Ṣebí ibo náà wọ́n gbé wọn lọ? Bọ́dà mi àti sísà mi. Wọ́n gbaṣẹ́ lọ́wọ́ wọn tí wọ́n sí títì. Kí lẹ rò wípé irú èèyàn bẹ́ẹ̀ yẹn máa lọ dà nígboro? Kí lẹ rò wípé ó máa lọ dà ní ìgboro? Bọ̀ tó bá jẹ́ pé wọ́n ń gba allowance, wọ́n ń tọ́jú wọn, wọ́n ń fún wọn lówó déédéé, uniform wọn gan kó tó di pé ó gbó, ó tún níbi tí wọ́n ti fẹ́ lọ gbà míì. Gbogbo wọn ò lè ya idiot sígboro tó tó yìí. Tàbí kí lẹ rí sí? Nírú ìsẹ̀yìn táwọn ọ̀daràn inú wọn gan táwọn náà ń rí bọ́n ṣe ń ṣe fún àwọn ọlọ́pàá ẹgbẹ́ wọn, ẹ máa rí wípé ọ̀nà ibòmíì náà máa gbé gbà. Kí la fẹ́ ṣe? Kí la fẹ́ ṣe? Now, ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí Adétóun sọ. That the slogan, the motivational and inspirational push that people want to just use to push themselves to survive in this 2024 has become a crime or a problem. A young lady from Globus Bank in Ikorodu ended her life, and it's all over the news this morning. The hardship is too much. I'm sure she didn't have a means or where to borrow money to jackpot from Nigeria. She looked at herself and looked at the promises her motherland gave her, and none was fulfilled. She ended her life. Nigerian police has the audacity, where in the criminal code or which law has certified that the slogan, no grief for anybody, has become a problem or a threat to you. Nigerian police, if you go through from 7 Up, going down to Ojota, Nigerian police, they are there every day of their life using POS to collect money from citizens. And you ṣé ẹ gbọ́ bí ọlọ́pàá ṣe ní POS lọ́wọ́? Tọ́lọ́pàá ní POS lọ́wọ́, bẹ́ẹ̀ náà ni àwọn ajínigbé náà ní POS. Ẹ tí rí nǹkan kan, ìyẹn náà ń bọ̀. Ẹ wá ní Nàìjíríà ò tíì tán. Ẹ wá ní Nàìjíríà ò tíì tán. Àwọn kan wá yìí nírètí lórí Nàìjíríà. Poor Nigeria, our market. You think that one is morally and constitutionally right? Nigerian police, Ikorodu roundabout, every day they are there taking bribes from citizens. That is also morally right. Nigerian police will take money, transfers into their accounts, intimidate citizens, holding their guns and cigarettes. That is morally justified. The same Nigerian police could not meet the 5 demands of EndSARS. That is still morally justified. Mr. Limuyiwa, are we in a land of slavery? Is freedom of speech now a problem to you? You want Nigerians to obey, but you cannot afford to give citizens their fundamental rights that you owe them. You think it is easy to survive in this present-day Nigeria? We will need the president of this country, Baba Jagaban, to come and tell us that no grief for anybody has become a problem to its economy. Because if the government cannot provide for its citizens, and the government is still pleading and appealing to citizens to endure, and citizens have looked for a way to just endure and encourage themselves
What has no grief for anybody gone to do without indicting public interest, Mr. Muiwa? This video is not an intention to indict public interest. But the question is, which court of law has certified or approved that no grief for anybody is a problem to Nigeria? Please, no grief for anybody. Is it going to disturb the president from devaluing the naira? Or is it going to disturb the president from bringing dollar to 570 naira? No grief for anybody. Is it going to stop the atrocities that the Nigerian police are committing? We are in a land of democracy. Your police officers have their own slogan. Your police officers have become nuisance on the street. They wear bathroom slippers. They dress anyhow. That is an eyesore. That is a shame to we citizens of this country, because we own the Nigerian police. They are called to serve and protect us. They are not protecting our lives. Rather, they are ripping us. They are intimidating us. They are frustrating us. You go to a Nigerian police station, you have to pay for everything, from paper to pen, from bell to fuel, and you have the audacity. You have never come on social media to announce to the public that no citizen should give any police officer bribe. You have the audacity to come in the midst of citizens who have gathered with the spirit of umoja to just make themselves happy. Nothing is encouraging about the country. Nothing is encouraging about the system. Nothing is encouraging about the economy. Nothing is encouraging about the security. Please, if only the Nigerian police wants people to start developing mental disability. Shefe come and yawere ni. Shefe come and jo. Shefe come and best in the third mainland bridge. Or the third mainland bridge ni. Explain to us. No grief for anybody. Means don't move back. Keep pushing. Keep pushing. Keep pushing. One day you will get there. Keep pushing. Keep encouraging yourselves. Just know that we will get there one day. And now it has become a crime. You know what, Mr. Muiwa Adejobi? You have not done your best. The best is for you to instruct all the citizens to help with you people. In a land of democracy, you have the audacity to come and tell us, we, that we have survived the turmoil, we that we have survived the reaping, the siphoning, the embezzlement that politicians and you police officers have done to us. No grief for anybody this year, my fellow citizens of Nigeria. If you want us to stop that slogan, then call your police officers to order. If you want us to stop that slogan, meet our demands for NSAS. You kill the citizens of this country. You murder them mentally. You made them lose hope for their motherland. A lot of our citizens have run away. Our hospitals are empty. Our children cannot receive medical attention. Our children are not interested in going to school. You don't think about that. The only thing that matters to you is the little way and the little effort they put into encouraging themselves. No grief for anybody. For this country, we must survive. Be bad as it bad. No grief, don't give up. Push it, we will get there. Nobody said it's going to be easy. But we have made it easier for ourselves by motivating ourselves. What threat has that post brought to you? What threat does that statement bring to you? How does that statement draw Nigerian back? In the face of international board or locally, you people just want to demoralize every opportunity that the living people in this country are using to survive. The little battery they are using to push themselves, to endure until it gets better. You want to drain it, and you are telling us that no grief for anybody has become a problem. But your police officers, they rape citizens on a daily. They dress dirty and shabbily. They are drunkards. They are smokers. They use their guns against the citizens rather than protecting them. Báwo náà ṣe ní jẹ́ drugger? Báwo náà ṣe ní jẹ́ gbogbo everything? Ẹ wo àwọn tán lọ fún ní training 2 months. Ṣé mo bí ta ti ń bọ̀ lórí program? Ṣé mo ìta ọkọ̀ wò? Tán lọ fún wọn ní 2 months. Àyè òfin gbà wọ́n wípé wọ́n lè transfer àwọn lọ sí anywhere tó bá jẹ́ ní Nàìjíríà. Àwọn tó jẹ́ wípé igbólabí ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n gba ọkọ́ àdá lọ́wọ́ wọn, ìbọn nǹkan kan bẹ́ẹ̀ náà gbà lọ́wọ́ wọn. Wọ́n fún wọn ní training 2 months. Wọ́n wá dà wọ́n sí àárín àwọn tó ń lọ ṣe course, wọ́n lọ sí secondary school, wọ́n lọ sí college. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sí comment section.
ọdún mélòó náà fi lọ sí college of police wọ́n máa wá lọ darú àwọn eléyìí pẹ̀lú wọn. Àwọn wo náà máa ń dà sórí títì? Àwọn wo náà máa ń dà sí orí títì? Call them for protection. They don't have fuel. But when citizens come out en masse to raise their voice, parents, government should listen to the citizens. Rather, they feel threatened. Every remembrance for EndSARS, people come out well-dressed en masse. You mount your effort and your cowardless energy, and you want to intimidate us and push us back into ourselves. Don't you ever! We have not forgotten. We are only waiting and hopeful that it is going to get better. But àwọn kan sọ wípé lady yìí wọ́n ní àwọn kan máa ní kán máa ọ̀dọ̀ ọ̀nà gbogbo èèyàn kan ló máa fẹ́ràn èèyàn náà. Yeah, that's true. But àwọn nǹkan tó ń sọ òun bá jẹ́ wípé ara olóṣèlú lòun ò bóyá ó ń ṣe torí nǹkan kan ni. But èmi ẹjọ́ báwo lẹ̀yin ṣe rí sí lọ́dọ̀ tí bọ́ lọ́dọ̀ tèmi mo rí pé ó ń sọ fact. Understand nǹkan tí mo sọ. Èmi rí wípé because nǹkan tó ń ṣẹlẹ̀ ló ń sọ ó dàbí irú àwa tá à ń sọ̀rọ̀ yìí náà ni. Èmi ò wá rí níbi táwọn èèyàn ti ní bóyá ọdún náà gbé èèyàn kan ló máa láìkè. Àwọn nǹkan tó ń sọ lọ́dọ̀ ti tèmi o fact ní 99.9 ní lọ́dọ̀ ti tèmi. Nǹkan tó ń ṣẹlẹ̀ ni bọ̀ kò lè ṣe kí irú ẹ̀ máa wáyé gbogbo èèyàn kan ló máa fẹ́ràn èèyàn. Irú nǹkan tó ń sọ tó ń dùn tó ń sunkún yìí tó ń mu lára ẹ máa rí pẹ̀lú pé taratara tí gbogbo energy náà òun ló fi ń sọ jáde síta. And it's true. Ìgbà tó lọ́pàá ní POS ṣé ibi tóun dárúkọ yẹn lọ́nà 7up tàbí nǹkan kan tẹ́bi tó dárúkọ ṣe rò pé àwọn ọlọ́pàá tó kù wọn mọ̀ ṣáwọn aládùúgbò gan wọn mọ̀ ọlọ́pàá ní POS. From work late, I just say, no, I'm going to stay back in the office because who has done some research work on insecurity in the FCT. The situation is really dire, Stephen, really bad. First, welcome to Newsnight, because I'm a resident here too, and sometimes maybe closing from work late, I just say, no, I'm going to stay back in the office because I can't guarantee, my kó tó dípò àtẹ̀síwájú iṣẹ́ tí bá wa ṣe ètò iṣẹ́ tí bá wa fi kọ́mẹ̀ntì lẹ́ṣẹ́ tí bá wa láìkẹ́ bẹ́ẹ̀ ṣe ń kí mi náà lèmi náà ń kí yín wípé àkóbójú ọjọ́ ṣe rí ẹ jẹ́ ká sáré lọ mú cup of tea ká tó máa tẹ̀síwájú. God bless you. ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabi Life Saver Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọ́lọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan lè jìká tí ò jẹ́ kórí ó jábọ́ lórí ìkànnì Zabi Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ṣe rárá. sẹ́ẹ̀rì bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabi Life Saver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká gẹ́gẹ́ bí èrò wa ní Zabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló já mọ̀ lógan fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀síwájú sí i ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé No. 6 Bremer Street Sabo Ṣàgámù Ogun State tó bá sowó ni ẹ
fi sínú àsùnwọ̀n Sabi Life Saver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. Account number 579-868-6013 FCMB. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́ pè +234-708-434-5696. Bákan náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ pè Dr. Zabi gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Sabi Life Saver Foundation. Àánú ló jẹ wá lógún. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí, mo kí ẹ̀yin ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. God bless you. Safety on the highway with what we're hearing. Okay. How bad is the situation? Yeah, thank you for having me. I won't blame you if you take such decision to stay back when you close, maybe perhaps at night, because these activities of insecurity within the FCT, especially that of one chance, is very prevalent. This is a situation where you see occupants of a vehicle, commercial vehicle, they disguise as legitimate taxi driver and passengers. Meanwhile, it's a syndicate. You know, they go to the extent... A robbery syndicate, a kidnapping syndicate. Exactly. It's a kidnapping syndicate and also a robbery syndicate. In the area of kidnapping, it's called express kidnapping, a situation where you pay for your own ransom to be rescued. Sometimes they use POS machines to transfer funds from... They have the POS yes, machine. They have the POS machine in the vehicle. They use it to transfer funds from somebody's account to another account, and it's not traced. How did they even get the POS? Ṣé ń gbọ́ nílùú tán yìí ń pè ní ìlú tó jẹ́ pé nations ni, nations tó wà nínú nations. Lágbára Ọlọ́run sẹ́ẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run á kó wa yọ. Ìgbà wo ló jẹ́ èmi ò mọ̀. Báwọn máa tú ìdí wọn báyìí. Tí ìgbà tó máa fi jẹ́ pé Ọlọ́run gan máa wò ó pé ó ti tó gẹ́. Àsìkò náà ti tó. Àní fọwọ́ ẹgbẹ́ inú ẹ̀gbọ́n náà. Báwo ló ṣe ń ṣe? Ṣó lè ṣerú ẹ̀ nílùú òyìnbó? Tọ́ọ̀ ní mọ ìbáwo ibo ló ti rí POS, ibo lówó wọ̀. Ó lè gbà wọ́n ní àkókò bọ̀ tán máa wádìí kókò. Wọ́n dẹ̀ máa wá wò ó pé ọ̀nà wo ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni ò ṣe ní ṣẹlẹ̀ mọ́. Bọ̀ ṣe torí pé wọ́n kápá ara wọn ni. Ṣèbí ọ̀rọ̀ ìlú òyìnbó nígbà tán mú Bìrìtìkó kán dà mọ́ Jámánì, kán wá mú Jámánì, kán dà mọ́ France, kán wá pè wọ́n ní nation kan náà. Ẹ rí pé aburú ńlá ni. Machines. Is it because it's not traced? Is it because it is not traceable? It should be traceable, because I've gotten reports where victims go to the police, they report, and the matter just die like that. Why? Okay. If you ask me why, I think that the police are not even interested in investigating the matter. Why? It shows... I mean, a crime has been committed. Why would the police shy away from investigating a crime when it is reported? And ní interest. Irú lady tó gbójú jáde ń sìn. Àánú ẹ ṣe mí tèmi ṣọlọ́run. Because àwọn people yẹn ò care. Àánú ẹ ṣe mí. Èyí tó gbójú jáde lọ́dọ̀ Oríyọmí Hamzat ni mò ń sọ. Ẹ̀yin náà ẹ gbọ́ náà. Ní interest because kí ló kàn wọ́n ìgbà tí ìpowó ló mú wá fún wọn. Ọmọ ẹ̀gbọ́n lọ́sìkò ó wà nílé. Ó jókòó tí òrówó iléèwé ẹ̀sán. Ìwọ wá jẹ́ wá sọ pé kiri. Òde station kan kò tẹ̀rí bọ́lọ́pàá mi gan-an máa wù ẹ́ gan-an pé I know that the police have a unit created somewhere in Jabi area, specifically for one chance, incidents. Yes, I'll tell you that a member of my church was kidnapped. I even followed the matter. At some point, we got frustrated. They asked that we should go get, the victim should go get her, her bank statement for them to know how the account, they just frustrated the whole matter. But I think those are very simple things. They should be simple, because these POS machines are issued by other banks or microfinance houses that we have. They can be traced. Somebody registered to obtain them. So why are we finding it difficult to even trace?
I know of a victim that a 1,150,000 naira was taken from her husband's account. She was kidnapped along the Lugbe Expressway coming to Area 1. She was returning from Lokoja, and they used her husband's POS. People were donating money, crediting their account, 200,000, 50,000, 5,000 naira, and between the hours of 7 p.m. that they kidnapped her, kidnapped her to the point the next day morning at about 4 a.m. They were able to cash out about 1,150,000 naira, and there was no It's report quite about brazen. I mean, we still have just a few months ago, I think in the last quarter of last year, Greatness Olorunfemi, the youth copper, yes, that was thrown out, that was a victim of this one chance robbery, rushed to Maitama General Hospital, yeah, when she was even still alive, needed emergency medical attention, and the hospital denied her treatment, and she passed. An inquiry was set up, and we've not heard anything. I think the panel came out and said that she passed before they got to the hospital. I saw the report on that, But it's quite unfortunate that these things are happening, And I think that it is important that the security agencies within the FCT take charge. They should tackle this. But let's even look beyond the one chance issue. It's the issue of banditry now and terrorists, coming around, particularly the satellite towns. I know that was it early last year or less than 2 years ago when the terrorists, one of their leaders had said that they were coming to the presidential villa there. Kí fídíò yẹn kó má bàa wá gùn púpọ̀ jù, èyí tá a ti fẹ́ gbọ́ náà láti gbọ́. Nàìjíríà nìyẹn o, 2024 òun nìyẹn o. Ẹlòmíì gan 2 years ago kò expect wípé òun máa bára òun lórí pé òun fẹ́ máa ṣe one chance. Kò expect wípé òun gan fẹ́ wà nínú ẹni tó fẹ́ lọ máa jíyàn gbé. Ọlọ́pàá mi gan kò expect wípé òun máa gba bribe. Bó jẹ́ ẹ wá wo ọwọ́ lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ ká máa wò kí ló ń bọ̀ ní next year, kí ló ń bọ̀ in 2 years time, èló ló ń ṣe dọ́là lénìí, èló ló ń ta gàrí tẹ máa ṣakọ. Nígbà tá a wà ní school wọ́n bá ní kó lọ mu gàrí báwo, wá máa jọ ẹsẹ̀ mọ́lẹ̀ pé gàrí báwo ṣe jẹ́. Gàrí yẹn ló wá di wípé olówó gan ló ń jẹ gàrí nísìnyí, olówó ló ń mu gàrí. Mo fọlọ́run tó lẹ́mí mo fi búra 3 days ago ló ń sọ fún mi láti Nàìjíríà wípé onítọ̀hún yẹn ó ní shop, ó ń ta provisions, ó ní woman kan wípé alalẹ́ ló máa ń ra biscuit, ó dárúkọ biscuit yẹn, á wá ra milk tó ń ṣe sínú bag kékeré. Biscuit yẹn ló máa wá lọ pò papọ̀ mọ́ milk yẹn ló máa lọ fún ọmọ yẹn jẹ. Àwọn ló sọ pé àwọn ọmọ wọn ò like oúnjẹ kinní kan bọ́ ẹni tó ń rà lọ́wọ́ ẹ̀ ó mọ̀ ìgbà tó jẹ́ pé nǹkan tágbára ẹ̀ ká nìyẹn. Náà. Tí gbogbo ẹ̀ tutù yìí, ọ́ìlì lẹ rí lẹ́lẹ́ yìí, kílẹ̀ tó mọ́ ni wọ́n dẹ̀ tú gbogbo transformer, wọ́n tú gbogbo ẹ̀ lọ. Ẹ wò ó, ẹ̀gbọ́n sojú ẹ̀dẹ́, wọ́n ti tú, kílẹ̀ tó mọ́ ni o. Àwọn èèyàn dẹ̀ wà ládùúgbò, everybody ti sùn o. Àwọn ibi ìyá kẹwàá vigilant o ládùúgbò yìí o, ẹ wà vigilant ẹ ní láti wà vigilant ni kò sọ́lọ́pàá tó ń ṣọ́ yín, ọ̀hún sí ẹ̀ lépo nínú mọ́tò. Ṣèbí láyé ìgbà kan làwọn ọlọ́pàá máa ń lọ káàkiri tó máa kó wọn kó rógà, 80s, early 90s. But nísìnyí ọlọ́pàá gan nínú station gan àwọn gan tún fi ṣéènì sojẹ́ẹ̀nì táwọn gan lò wọ́n fi só mọ́lẹ̀ ni. Wọn ò lépo nínú mọ́tò gan débi pé wọ́n fẹ́ repo sínú mọ́tò. Ẹ wo
àwọn ará àdúgbò náà dáwó láti fi ra transformer sí bọ́n ṣe gbé lọ ìṣọ́tẹlòmíì gan ló máa sọ fún wọn pé ẹ má jẹ́ ká lọ sọ́dọ̀ ọlọ́pàá o because tá a bá lọ ọbẹ̀ náà owó tó yẹ ká tún bẹ̀rẹ̀ fi ní ká dá òun náà máa bóyá ọlọ́pàá gan ló gbé mọ́tò ọlọ́pàá pẹ̀lú àwọn nǹkan gan tán wá gbé tẹ́lómi gan wá rí wọn pa òun lọ́lọ́pàá tó kọjá ń bí àwọn rò pé bóyá wọ́n wá ṣe nǹkan kan ládùúgbò ni Ọlọ́run dáríjì mi tàbí bó tó bá jẹ ọ̀ngàn la máa fẹ́ fi wó nǹkan ẹ wo ibi tó dé ẹ wo ibi tó ṣe rí wọ́n Nàìjíríà how market èèyàn kan wá sọ pé tí bàbá wa bá ti débẹ̀ Ọlọ́run sọ fóun in 6 months báyìí dọ́là báyìí máa rí nǹkan tó máa dà in 6 months báyìí everybody máa bẹ̀rẹ̀ sí ní máa smile ni in 6 months yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n kadẹ̀ tó ṣẹ́jú pẹ́ǹsì bóyá bóyá èyí ẹ̀ ló kùn sí ẹ̀ máa tó máa rí kinní ẹ̀ máa tó máa rí bánà kákàkiri wọ́n tún ti fẹ́ lọ fẹ́lẹ̀ kejì. mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run á ṣe ìyanu mo kí wa wípé a kú bójú ọjọ́ ṣe rí àwọn tó ń bá wo program àwọn tó ń bá wo délẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ àwọn ló máa ń mì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa pín ètò náà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ bá wa like àtẹ̀yin tẹ́ bá wa fi comment sílẹ̀ kódà gan ẹ̀yin tẹ́ kàn tẹ yes tàbí tẹ́ ẹ kú ètò ń bẹ o kódà gan anything tó bá wùn kẹtẹ̀ ara ẹ̀ náà ni mo dúpẹ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run àdúrà wa gba ọjọ́ òní tiwa God bless you gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń ronú láti bá wa darapọ̀ mọ́ foundation wa God bless you ẹ bá wa darapọ̀ mọ́ 1,000 naira kò kéré lójú tá a bá pé 20 tá à ń fi 1,000 bá a pé 50 ara ẹ̀ náà lára ẹ̀ àrọ́mọdọ́mọ lágbára lọ́wọ́ Ọlọ́run wọn ní gbígbà bára ojú òní tiwa ọ̀rọ̀ wa dayọ̀ God bless you ibà la máa mú ètò wá sí lọ́jọ́ títí òní. ẹ wo bóúnjẹ ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tẹ́ ebi pa kú. ẹ wo báwọn ènìyàn ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tí àdágbé àti àdásọ̀ ń pa. ṣé tíríbùtù wọn yóò wá pọ̀ jù fẹ́ni tá ò rí ti ẹ̀rọ nígbà tó ń bẹ láyé. ẹ̀yẹ èèyàn wọ̀nyí ẹ̀ ń sunkún fóòkù ẹ̀dẹ̀ kórìíra ẹni tó ń bẹ láyé. ẹ jọ ẹ celebrate mi nígbà tí mo ń bẹ láyé. ẹ support mi nígbà tí mo lè rí. encourage mi nígbà tí mo ń bẹ láyé. tó bá jẹ́ pé bá a ṣe péjọ sìnkú la ṣe péjọ fìfẹ́ hàn aláyé. ìbá ti dára ayé ìbá ti dùdù láti gbé. tó bá ṣẹlẹ̀ ní tó bá ṣẹlẹ̀ ẹja gbọ́ ní Ṣàbólà Sons tiwa kò ní ṣòro. Ṣàbólà Sons Nigeria Limited káròyìn èèyàn tó ká bá bẹ́ẹ̀ mú gbà. bọ́rọ̀ bá dọ̀rọ̀ ilẹ̀ àti ilé tó já sí pé ẹ bá fẹ́ talẹ̀ ralẹ̀ tàbí ẹ fẹ́ ralé talé ká bá ní kọ́lé gbalé tó dáa fún ni. ní gbogbo Ìjẹ̀bú Òde àti ìpínlẹ̀ Ògùn pátápátá Ṣàbólà Sons Nigeria Limited gẹ́gẹ́dẹ́ ẹgbà bẹ́ẹ̀. yàtọ̀ fún pé wọ́n ti fọkàn tán finú tọ́jú olódodo níbi iṣẹ́ wọn. ilé-iṣẹ́ wọn ti níwèé àti òǹtẹ̀jọba tó pé. wọ́n yàtọ̀ fún àwọn gbàrọ̀gùdù estate and properties tí ò lóǹtẹ̀jọba. Ṣàbólà Sons Nigeria Limited wọ́n wà fún gbogbo ènìyàn pátápátá léyìí tó fi jẹ́ wípé wọ́n ní àwọn ilé ńláńlá àti àwọn ilẹ̀ ńlá bíi mansion duplex plaza complex lóníranran bẹ́ẹ̀ sì ni wọ́n ti ní àwọn bungalow flat léyìí tó wẹ̀ ọ̀gára rárá 5 bedroom flat 4 bedroom flat 3 bedroom flat 2 bedroom flat tàbí self-contained tó bá wá sí nípa ọ̀rọ̀ ilẹ̀ bí Ṣàbólà Sons Nigeria Limited wọ́n nílẹ̀ industrial commercial àti residential land ó sì acres tàbí plot by plot lẹ́ńfẹ́ ẹ kàn sí wọn lónìí lọ́fíìsì wọn 32 Degun Street Ìjẹ̀bú Òde tàbí number 9 Adesinbo Street off Molipa Road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria ẹ lè fàtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wọn lórí ímeèlì wọn sabolawood08059@gmail.com ẹ̀lú wọn ní +234 805 217 1294 tàbí +234 903 681 5871. kí n tó gbàgbé fáfàní àwọn tó wà lókè òkun Ṣàbólà Sons Nigeria Limited wọ́n bá ní ralé wọ́n sì ń bá ní kọ́lé pẹ̀lú òótọ́ ọnú láìsó nílé ń bẹ̀. Ṣàbólà Sons Nigeria Limited àwọn ní bàbá tọ́rọ̀ bá dọ̀rọ̀ ilẹ̀ tàbí ká bá ní kọ́lé.
ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabi Life Saver Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọ́lọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. lóòótọ́ ẹ̀yin gan-an lè jìká tí ò jẹ́ kórí ó jábọ́. lórí ìkànnì Zabi Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run.